Ile-Ẹjọ gba Beeli Trinity guy. Ọkùnrin aláwàdà orí ẹ̀rọ ayélujára tó gbajúmọ̀ fún bó ṣe máa ń mú àwọn èèyàn nígàn nínú àwọn fídíò kéékèèké rẹ̀, Abdullahi Maruf Adisa, tí wọ́n tún ń pè ní Trinity guy, ti kúrò láhàámọ́ ọgbà ẹ̀wọ̀n tí wọ́n jù ú sí báyìí. Wọ́n ti fún un ní bẹ́ẹ̀lì. Àṣálẹ́ ọjọ́ Ẹtì Friday ọjọ́ 21 oṣù keje ọdún 2023 yìí ni ọ̀kan lára àwọn adẹ́rìípòṣónú lórí ẹ̀rọ ayélujára, Abdulgafar Abiola, táwọn èèyàn túmọ̀ sí Kut Abiola, gbé ìkéde yìí sójú òpó Instagram rẹ̀ níbi tó ti kéde pé wọ́n ti tú Trinity guy sílẹ̀ o, wọ́n ti gba béèlì rẹ̀. Arákùnrin mi, ire gbogbo ló máa bá ẹ o. Mo ṣàdúrà kí Allah máa ṣàtọ̀nà ẹ sí ipa ọ̀nà rere o. Àmín. Káàbọ̀ o, ṣe dáadáa lóde. Kut Abiola tiẹ̀ tún fi ẹ̀fẹ̀ díẹ̀ kún ọ̀rọ̀ ẹ̀ ọ̀hún. Ó ní, ọ̀rẹ́ mi kírun gbogbo iwájú orí ẹ̀ ti dúdú. Tẹ́ ò bá gbàgbé, ọjọ́ 22 oṣù kẹfà ọdún yìí ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ kọ́kọ́ fi ojú Trinity guy balẹ̀ ẹjọ́ látàrí fọ́nrán fídíò kan tó fi síta níbi tó ti ń fi ìlọ̀kulọ̀ lọ ọmọdébìnrin kan tó ń béèrè léraléra lọ́wọ́ ọmọ náà pé irú àwọ̀ wo ni nǹkan lọ́mọkùnrin òun ní, tọmọ náà sì padà fún un lésì pé níwọ̀n ìgbà tó ti jẹ́ pé èèyàn pupa lòun fúnra ẹ̀, pupa ni kinní náà yóò jẹ́. Bẹ́ẹ̀ sì rèé, ẹni tí wọ́n fẹ́ sun jẹ ni ọ̀rọ̀ adẹ́rìn-pòṣónú yìí, torí iléeṣẹ́ ọlọ́pàá ti ń jẹ ọ̀rọ̀ ẹ̀ lẹ́nu tẹ́lẹ̀ pé àwọn ẹ̀fẹ́ rẹ̀ ti máa ń lágbára jù, ó máa ń bá àwọn èèyàn níjà fún, àti pé ó ń tako ìwà ọmọlúàbí kó tó di pé ó tún lọ́ọ́ fi ìlọ̀kulọ̀ lọ ọmọdébìnrin yìí. Ìdí sì nìyí tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá àpapọ̀ ACP Olúmíìwá Adéjọbí ṣe ní kí wọ́n lọ mú un nígbà náà tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ sì fi ìkéde léde pé wọ́n ń wá Trinity guy. Kò ju ọjọ́ kejì ìkéde yìí ni òun fúnra rẹ̀ fẹsẹ̀ ara ẹ̀rìn lọ sí olú iléeṣẹ́ ọlọ́pàá Ọ̀yọ́ ní Ìyágànkù nìbàdàn. Àmọ́ látìgbà tó ti dọ́hùn tí wọ́n ti bẹ̀rẹ̀ sí fi ìbéèrè pò nífunpọ̀ lórí ohun tó rí lọ́bẹ̀ tó fi waru ọwọ́, tí wọ́n ní kó ṣàlàyé ìdí táwàdà tiẹ̀ fi ń légbà kan ní gbogbo ìgbà. Níṣe ni wọ́n sọ ọkùnrin yìí sáhàámọ́ wọn, àhámọ́ náà ló sì gbà délé ẹjọ́. Nílé ẹjọ́ májísírèètì kan tó fìkàlẹ̀ sí Ìyágànkù nìbàdàn, onídàájọ́ P.O. Adétúìbí pàṣẹ pé kí Trinity guy wà látìmọ́lé ẹ̀wọ̀n Agodi di oṣù kẹjọ pẹ̀lú àwọn òbí ọmọdébìnrin tó lò nínú àwàdà rẹ̀ ọ̀hún, ìyẹn ọ̀gbẹ́ni Isiaka Ahmed, ẹni 40 ọdún tí í ṣe bàbá ọmọ náà, àti ìyàwó rẹ̀ Rafiat Ahmed, ẹni ọdún 29. Ẹ̀sùn ìgbìmọ̀pọ̀ láti hùwà ọ̀daràn àti fífi ìlọ̀kulọ̀ lọ ọmọdé ni wọ́n fi kan Abdullahi àti àwọn òbí ọmọ náà. Láti ìgbà náà ni àwọn akẹgbẹ́ rẹ̀ nídìí iṣẹ́ dídẹ́rìn pòṣónú bíi Kut Abiola, Nepa Boys, Baba Alado àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ti ń fi ọ̀kan òjọ̀kan àtìlẹ́yìn wọn hàn fún un kó tó wá di pé wọ́n gba béèlì rẹ̀ báyìí. Jamiu Àbáyọ̀mí ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ̀nyín.